kò sígbà tí wọ́n ní arrest ẹ o àwọn máa arrest ẹ kò sígbà tí wọ́n ní arrest ẹ ọlọ́pàá kọ́ máa invite ẹ wọ́n fọ̀rọ̀ wẹ́ ẹ lẹ́nu wò ẹni tó ní account details yẹn Muyideen láìsí ẹ wọ́n máa gbé o tún wá jáde àfáàní tí wọ́n sọ pé clarification of Muyideen 500 million you have the guts láti máa sọ pé clarification kí ló ń clarify bẹ́ẹ̀ ṣé tí etí ń dun Ajigini ni o mọ̀ pé Muyideen ló ń sọ̀rọ̀ àbò ṣé ti clout àbò sí ni ẹ onímọ̀ náfìkì ni ẹ àfáàní Ajigini kàńdá ni ẹ nínú rẹ̀ sì nínú àwọn mùsùlùmí ẹ̀dá kùtà Agbala Gabriel ni mo ti wá la ọmọ ìlójú Muyideen of all people Muyideen ni tó jẹ́ pé lórí kò síbi tí wọn ò ti bẹ̀rẹ̀ fún ọ lórí irun gígẹ̀ ni wọ́n ti gẹnu fún ẹ l'Agbala Gabriel àbá Ajigini àrìngini gínígíní wọ́n jà èmi expect kó gbálù Kùránì jáde ni yes sórí gbogbo àwọn pákéjì èké yẹn gbogbo àwọn ọgbọ̀ngbọ́n tó fi ń ṣe ìtàlú ẹ̀yẹn ó yí àwa náà tẹ́ ń support Muyideen mo ṣẹ̀ṣẹ̀ rí pé àwọn tó ń pe Muyideen ní aláìmoore pábárámóore jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ wọn ò parọ́ Muyideen ní guts Muyideen ọjọ́ kìíní àná abẹ́ ti gbàgbé Muyideen ni tí wọ́n lọ mú ní abẹ́ bíríìjì Muyideen tó jẹ́ pé lùkẹ̀ gan àwọn èèyàn ò lè hàngẹ̀ a lè máa tún bá gbé fọ́tò yẹn gbogbo yín lẹ́mọ̀ ẹ̀rí bó ṣe rí ẹ̀rí ẹ̀mọ̀ bó ṣe rí wọ́n ṣe lóore wọ́n wá pè wọ́n ní kó máa bọ̀ wọ́n lè lè lọ fọ́lọ́ nídìí 150,000 wọ́n ní gbogbo tó máa jẹ́ kí ìgbésí ayé òun ní ìtumọ̀ nìyẹn tó máa fi wà òkè ṣákàǹtì ẹ̀ ni wọn ò bá filẹ̀ dápọ̀ ẹgbà mí lọ́wọ́ Muyideen àti àfáà sọnù tó wà níwájú ẹ̀ tó lóun advocate Muyideen ṣé àkáǹtì Muyideen ni wọn ò bá fi sílẹ̀ láti fi gba owó ṣé Muyideen ṣé òun ló ń ṣe charity ni ṣé Muyideen ló fẹ́ ran pásítọ̀ Gabriel lọ́wọ́ tó fẹ́ gbàkáǹtì tiẹ̀ sílẹ̀ ẹjọ́ common sense ó yẹ káwọn èèyàn ní common sense èmi expect àfa àríngini wọ́n jà kó sọ fún wípé no ṣe bẹ́ẹ̀ láwọn àfa ẹ láwọn tó ń ṣe charity lọ́dọ̀ yín ṣé ká máa dárúkọ wọn ṣe àwọn tó ń ṣe charity lọ́dọ̀ yín tó jẹ́ àfa ṣé wọ́n máa ń gbé àkáǹtì ẹni yẹn sílẹ̀ àbáwọn tó jẹ́ wípé Oríyọmí Hamzati Muslim ni tọ́ra máa ojú kò ẹ̀yin lẹ fẹ́ ẹ wo ọ̀rọ̀ máa sọ́kò ó ní tó mú dání kó ní ẹ̀jẹ̀ kò ń sọ àbí Alhaji Alufulani ló ń gbé phone number ẹni tó bá fẹ́ ṣe sí sílẹ̀ I don't understand tó bá fẹ́ gbowó fún èèwọ̀ nínú àwọn èèyàn yín èèwọ̀ nínú àwọn èèyàn yín ló ń gbé phone number ara ẹ̀ sílẹ̀ ìwọ kọ́ ló ní non-organization yẹn o ìwọ kọ́ ló ní ìwọ kọ́ ló ní group ìwọ kọ́ ló ní charity group yẹn o wọ́n pè é pé kó wá ṣoríire ni kó wá dèèyàn ńlá olóònídìí 150,000 owó tó wá kó fún ẹ wá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ wọ́n wá rò pé o gbọ́dọ̀ jẹ́ èèyàn láyé ìwọ bá wò ṣáàmọ̀ bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀dàkùn tá Agbala Gabriel nímọ̀ ó ti wá la ọmọ ìlójú Muyideen of all people Muyideen ni tó jẹ́ pé lórí kò síbi tí wọn ò ti bẹ̀rẹ̀ fún ọ lórí irun gígẹ̀ ni wọ́n ti gẹnu fún ẹ l'Agbala Gabriel lọ́jọ́ náà ni wọ́n ti sáré bẹ́ẹ̀ pọ̀ ògì bẹ́ẹ̀ kọ́ wọ́n bẹ́ẹ̀ fọ́ sínú kọ́ọ̀pù báyìí tán ní kò mọ̀ gbé mu wọ́n bẹ̀rẹ̀ fún ẹ látorí irun lórí pátá lórí singlet lórí ẹrù lórí oúnjẹ tó jẹ lórí ilé lórí ẹrù tó rà sínú ilé lórí ṣọ́ọ̀bù ẹ wò mí nítorí ìrègùn lèèyàn fi ń ṣoore tó bá tàkókò tá a máa fi phone number sílẹ̀ a máa fi phone number wa sílẹ̀ ní tẹ́wà lórí YouTube ẹ bá mi share tẹ́ ẹ bá share ó máa dùn mí ẹnì kankan tó wà lórí platform yìí tí ò bá ti share show yìí ó máa dùn mí Muyideen of all people Muyideen Agbala Gabriel sọ mí doge
tó yẹ pé títí dìsìn làwọn èèyàn ṣe ìpariwo wípé kó o yọ Àgbàlá Gabriel kúrò lórúkọ ẹ torí pé ta ló ń mẹ́ ẹ́. Ọlọ́run lo arákùnrin yẹn láti ṣe àwárí ẹ. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó wá ràn yàn lọ́wọ́ ṣé ẹ gbàgbé. Àfa Ajigini arìngini wọ́jà èmi expect kó gbàlùkùránì jáde ni. Yes, sórí gbogbo àwọn pákéjì èké yẹn gbogbo àwọn ọgbọ̀ngbọ́n tó fi ń ṣe interview ẹ̀ yẹn ó yí àwa náà. Torí tó fi yé mi màá sọ nígbà tó bá gbé ẹnu dé ọ̀rọ̀ bí tó sọ tí mo fi gbà ipá bò sí ni ẹ́ onímọ̀nàfìkì ni ẹ́. Àfa Ajigini kàńdá ní ẹ́ nínú rẹ̀ sì nínú àwọn mùsùlùmí. Bẹ́ẹ̀ ni mo mímọ ríre ingrate ni aláìmoore ẹ̀dá sì ni. Sọ̀rọ̀ síwájú. Ẹ̀sọ́ sọ níjọ́ tí bàbá tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ sọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ bá wa ṣètò ọ̀rọ̀ yẹn láàrin wa tí wọ́n ní Àgbàlá Gabriel sáà fún mi freedom tí wọ́n bá tèmi fúnra Àgbàlá Gabriel. A sì ń mẹ́nu bọ̀ lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat sọ pé mi ò sọ̀rọ̀ yẹn látọjọ́ ẹ̀ táwọn èèyàn bá ń sọ̀rọ̀ mo máa ń mú àárín ẹ gbàgbé ẹ̀ ẹ fẹ́ Alhaji Oríyọmí ẹ bá mi dáríjì Alhaji Oríyọmí Hamzat ẹ dáríjì àyà torí téèyàn ò bá fẹ́ kó bàjẹ́ ó ní bá a ṣe ń ṣe. Bíbélì sọ pé ká máa lépa àlàáfíà tá a bá débi ká sì tún mú ẹnu bọ̀ Oríyọmí Hamzat a tún máa sọ fún yín a tún máa yànnà náà fún yín. A máa débẹ̀ a máa yànnà náà fún yín o à ń bọ̀ àti ìdé ni o. Tá bá débẹ̀ tá bá dé tí odò a máa ẹ ṣáà sọ pé mo ní mò ń bọ̀ lórí ọ̀rọ̀ tá bá tiẹ̀ débẹ̀ ẹnu á kàn ọ̀rọ̀ ẹ̀ mò ń bọ̀. Lójú gbogbo àgbáyé ń jọ náà lọ́hùn ẹ lọ tó fídíò yẹn wò wípé mo máa ń fọ ọ́ ni mo máa ń kí lọ́lẹ́dì ní máa ń kí lọ́lẹ́dì ẹ̀ bá gbàgbé lánàá lọ. Bọ̀ apá àbẹ̀yẹ fẹ́ mo ń lọ mo kàn fi ó kọjá bá ní ìgbẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ Mr. Kẹ́hìndé yẹn òun náà ló tún wá tún donate màálù. Bẹ́ẹ̀ ni. Ṣé wẹ́dí tí nàìjíríà kò tún ṣe wẹ́dí màálù ẹ tó donate màálù ló tún wá sọ pé ló tún wá ní kí ìgbésí ayé ẹ mọ́ da ẹ máa gbọ́ o Mr. Kẹ́hìndé tó gbé màálù sílẹ̀ fún ẹ ní ọjọ́ wedding ẹ tó gbé màálù sílẹ̀ fún ẹ ní ọjọ́ wedding ẹ tó ń rọrẹ́ pẹ̀ tó ní kí wà àtìyàwó ẹ̀kẹ́ lọ ṣe passport ní lábẹ́ òkúta pé kí wọ́n nìkan má dàrin ní ìsìn tó ti níyàwó kò ní dá tó bá fẹ́ travel kò jẹ́ pé wọ́n nìkan ló máa travel mú ìyàwó ẹ̀ dání abẹ́ òkúta òun ní connection bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ tètè lọ síbẹ̀ kẹ́ lọ ṣe international passport yín. Mr. Kẹ́hìndé gbé màálù fún ẹ ó tún ní kó lọ ṣe international passport so òun náà ni ó tún wá sọ wípé wọn ẹ̀ pásọ gbígbà wá ní kó má ṣe oore yẹn mọ́ o pé koríko ló máa fọ toilet just listen to yourself. Abatẹnijẹ́ ni ẹ́ aláìmoore ẹ̀dá sì ni ẹ́. Gbogbo ẹnikẹ́ni tó bá support ẹ pẹ̀lú ìwà àìmoore tó wí ìwà tó wí Ọlọ́run á da irú ẹ̀ sí sàkání ọ̀dọ̀ wọn. Irú èèyàn bíi tiẹ̀ Ọlọ́run á fi jíǹkì ayé wọn. Mr. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì ló tún lọ ṣe fídíò rìkọ́dì ló tún lọ ṣe ọjọ́ rìkọ́dì mímíkì. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ o. Mr. Kẹ́hìndé yẹn à ń pe àwọn kan máa ń ṣe àwọn kan ní mímíkì. Kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò. Àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lo ohun mi. Ṣé gbọ́ nǹkan tí Muyideen sọ ìtí wọ́n rìkọ́dù last yẹn? Ilé ní ìsàlẹ̀ náà ti rìkọ́dù ẹ̀ mo ti bẹ̀rẹ̀ ẹjọ́ tí mo ṣe show yẹn mo ti bẹ̀rẹ̀ show nígbà tó máa gba voice last one yẹn sílẹ̀. Dọ́tà mi ó wà lórí laptop mo wá pè mo ní kó jọ mo ní kó lọ bá mi bá mo send message pé kó lọ sísàlẹ̀ pé kó lọ bá ọ̀nkú tó wà nísàlẹ̀ kó bá mi fi fóònù ẹ̀ record kó send ẹ̀ sórí mo ti bẹ̀rẹ̀ show kó send ẹ̀ sórí studio line mi. Dọ́tà mi bínú pé no I don't want to do it oníṣàbẹ̀ kò mọ nǹkan tá a fẹ́ lọ ṣe òun ṣàlè kó lọ bẹ̀ mo ṣàbẹ̀ kó please just record that voice and send it to me. Dọ́kítà mi wá sọ pé ó ti wúwo jù pé kinní kan bóyá megabyte kinní kan gigabyte ó ti pọ̀ jù fóun pé ó máa òun ló wá ṣe voice note ni ó wá gbé sórí ẹ̀wò òun ló wá gbé sí orí kí ló ń jẹ́ ó wá ṣe bí fídíò ó tún fi record ó tún wá fi ṣe bí fídíò ló wá send ẹ̀ sí mi ọjọ́ yẹn gẹ́gẹ́ ló ṣe ṣe ọ̀rọ̀ gba àárín àti wọ́n sì
so mo lè fẹ́ jẹ́ kí everybody ó gbọ́ ṣé wọn nìkan ló wà mẹ́rin. Anybody ò lè mọ̀ ṣé kọ́tà anybody ò lè mọ̀. ṣé wọn nìkan ló wà mẹ́rin. ibùn gan ṣé mọ́tà yẹn jẹ́ ibi nìkan ló wà mẹ́rin nígbà ṣé mọ́tà yẹn jẹ́ ṣé kọ́tà. mo ráìdì ara mi sínú ilé mi báyìí mo ti di popular figure ó ti pé àwọn everybody tó bá àwọn bloggers rẹ wọ́n ti kọ́nà gbòòrò wọ́n sọ mi káàkiri wọ́n ṣáà máa gbé fò sí mi lójú wọ́n ṣáà máa fẹ́ máa kámẹ́rà mi láti máa. ṣé ẹ rí òpònú ènìyàn ló máa sọ pé voice Muyideen nǹkan yìí pé wọ́n mi ní ìkí ẹ̀ tó sọ yẹn pé òun ni. orúkọ tó fún wa ìkọrè Adélakè Kazeem ẹlẹ́ẹ̀kejì yẹn ń kọ́ Soliu dada Soliu. Soliu dada bóyá ò nìyẹn. ṣé Soliu dada nìyẹn ìkan jẹ́ Soliu dada. Account details. Dada ni last name Muyideen. Ṣé òun sọ pé gbọ́n òun ẹ jẹ́ ká play voice note èyí tó ní voice note yẹn jẹ́ kí n play ẹ̀gbà náà. Mo bí mo screenshot gbogbo ok bóyá fóònù tí mo lò lélẹ́yìn ẹ jẹ́ kí n wá voice note yẹn jáde síta ibi tẹ́gbọ́n ẹ̀ ti sọ̀rọ̀ màá padà ẹ jẹ́ kí ẹ má wọrí màá máa play lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa gbọ́ ibi tẹ́gbọ́n ẹ̀ ti sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa wò ó. Hello sir. ẹgbẹ́ ló ní sọ̀rọ̀ báyẹn. Hello sir, Muyideen ló sọ̀rọ̀. Ẹ sà mo ní ṣé kí n pé POS ká ṣe owó yẹn owó ṣọ́ọ̀pù yẹn sí POS sà torí sim card mi mo ń yọ sí inú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní kò tí ì sí fóònù lọ́wọ́ mi báyìí mi tí ní personal phone mi gangan tí mo ń lò mo ń yọ sim card mi sínú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní. sọmọ wípé ṣe kò send àkáǹtì ṣé kí n send àkáǹtì POS ẹ bá mi send owó ṣọ́ọ̀pù yẹn sí POS ẹ bá mi ṣe owó ṣọ́ọ̀pù yẹn sí POS. This woman don't stop calling me don't call me now. ẹ káàárọ̀ sàn àkójú lọ́sàn ẹkú tọ́jú ọkọ̀ níṣẹ́ mi. ó yá ẹgbọ́n voice ẹ̀gbọ́n àwọn tó wà lọ́dún ẹ̀ èyí tẹ́ jẹ́ family wọn súnmọ́ bí wọ́n tún lè mí kí nọ́mbà ẹ̀gbọ́n yẹn àmọ́ wọn rí o láti Amẹ́ríkà àtúnmìlíkì oru àtúmọ̀ bẹ́ẹ̀ gbẹ̀ yẹn tún ṣe ń sọ̀rọ̀ àtúnmìlíkì yẹn náà ó yá ẹ jẹ́ kẹ́gbọ́n yẹn sọ̀rọ̀. ẹ káàárọ̀ sàn àkójú lọ́sàn. Nobody should call me ẹ tó kọ́ ní kó má pè mí. ó yá ẹ sọ̀rọ̀. ẹ káàárọ̀ sàn àkójú lọ́sàn ẹkú tọ́jú ọkọ̀ níṣẹ́ mi. ọ̀dọ̀ ẹni tí ó wà nísìnyí bí bàbá ni mo jẹ́ fún un wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún mi náà ní gbogbo àti símọ̀gbọ́n náà fóònù mi àkáǹtì tí ó ṣe sí kò sí wàhálà kankan yóò máa rí nǹkan ẹgbàá máa fún ojú tó fẹ́ yanjú ọlọ́run lójú òní ọlọ́run kò sí lápò rẹ̀ ní owó tí ìdààmú kéré tó kò ní wọlé tọ́yìn tó ṣe báyìí àkáǹtì tí ó ṣe sí àkáǹtì tí ó lè fún rẹ̀ yóò lọ sí tiẹ̀ náà ṣùgbọ́n owó náà ló fi lọ open of bank kò sí nǹkan lọ́wọ́ ẹ̀mí nítorí láwọ̀ gan-an láti náà tó lè gan-an ní mo gbà mo ṣe try. Ẹjọ́ torí tọ́lá ẹni tó sọ̀rọ̀ yẹn tó níbi bàbá náà jẹ́ fún yẹn tẹ́jẹ́ fámìlì wọn ẹ bá wa yọ voice ẹni yẹn jáde. Dada ni last name. So ẹni tó sọ pé òun jẹ́ bí bàbá fún yẹn wọ́n tún mílíìkì òun náà ni wọ́n mílíìkì ẹni. Hello sir. Muyideen ni sir. Muyideen voice yẹn náà. Ẹ máa gbọ́ gbogbo fámìlì bó ṣe ń sọ̀rọ̀ lábẹ́nu torí 5 million naira tó fẹ́ gbà wọ́n ní mílíìkì ni. Èmi tí wọ́n fẹ́ béèrè wípé account number Soliu dada àti ẹni tó jẹ́ Kazeem Adélakè Kazeem Akànní GTB ẹgbẹ́ sí a máa wọ ẹ Muyideen wà lóò béèrè tó bẹ́ẹ̀ torí wọn ló sọ pé irọ́ ni àdẹ̀ máa fẹ́ ṣe ìwádìí so orúkọ ẹni yẹn sì wọ́n máa bá wa gbé wọ́n máa kó sígbà tí wọ́n ní àrẹ́sẹ̀ o àwọn máa àrẹ́sì ẹ kò sígbà tí wọ́n ní àrẹ́sẹ̀ ọlọ́pàá kọ́ máa invite ẹ wọ́n á fọ̀rọ̀ wẹ́ ẹ lẹ́nu wò
èmi gan bọ̀ lé next month. ẹ bọ̀ lé next month ó ti parọ́ mẹ́yìn náà ṣe mọ̀ pé máa mímíkì. ó yẹ kí a máa sórí ẹni tó ní account details yẹn Muyideen láì tí ẹ wọ́n máa gbé e. àfa yẹn gan náà wọ́n máa gbé ẹ fàáfà lẹ̀ létà ní àfa lọ́lẹ́ntẹ̀lẹ́ àfa lélẹ̀ létà wọn máa fi lè ṣe ẹni orí rẹ̀ sí kò ní ìdí ọlọ́pàá lè mọ́ gbélé ní tó bá sọ fún ni tó fọ́n sínú fèrè ní fèrè ẹ fún jáde òun kàn gbé mọ́nì kalẹ̀ ní kó fi mọ bó ṣe máa ṣètò ní eléyìí ó ń chase clout ní tó máa jẹ ní òjẹ́ kó gbọ́n téèyàn bá ti ń fi ọgbẹ́ ìsátẹlẹsẹ̀ bó ṣe máa ń rí fún ìyẹn o tún wá jáde àfáàní tí wọ́n sọ pé clarification of Muyideen 500 million you have the guts láti máa sọ pé clarification kí ló ń clarify bẹ́ẹ̀ ṣé tí etí ń dun Ajigini ni o mọ̀ pé Muyideen ló ń sọ̀rọ̀ àbó ṣé ti clout so kò ní ìdí o Muyideen a máa àrẹ́ẹ̀sì àwọn tó gbá káǹtì wọn lẹ̀ tó bá ti wá àrẹ́ẹ̀sì àwọn yẹn bẹ́ẹ̀ bá ṣe wọ́n máa jẹ́ bóyá ẹ mọ̀ wọ́n rí àbẹ́ ẹ̀ mọ́ra rí bóyá wọ́n jẹ́ fámílì àbí wọ́n jọ̀rẹ́ ó ti kọ́ bá gbèsè ayé wọn wọ́n wá sọ tí wọ́n jáde síta tó má ṣe jẹ́ wọ́n á sọ bá àkáǹtì jẹ́ báwa ṣe mọ̀ l'Amẹ́ríkà báwa ṣe wà l'Amẹ́ríkà ń sìn tá a fi mọ àkáǹtì alákáǹtì ní Nàìjíríà tó wá bóyá ẹnìyẹn tún wá lọ jẹ́ fámílì tó tún wá fi tán mẹ́ àwọn tí wọ́n á ṣá àwọn ọlọ́pàá wá béèrè. Then another thing sórí phone number tẹ́ ẹ fi jọ sọ̀rọ̀ yẹn a tún máa pull out conversation yẹn jáde síta. Phone number àwọn méjèèjì ni àti phone number ti. ó gẹ̀ẹ́sì ẹ̀ bóyá wà á ti Mr. Akànnì sọ̀rọ̀ abẹ́ sọ̀rọ̀ àwọn telecommunication yẹn máa gbé jáde àbúrò bí wọ́n gọ̀ ní like seriously ṣé o mọ̀ pé tí wà tèèyàn bá sọ̀rọ̀ lórí fóònù wọ́n máa púlẹ̀ jáde ní gbogbo conversation yìí wọ́n máa bá wọ́n á tún wá gbé jáde wọ́n á print ẹ̀ jáde fún ẹ wà wá fẹ́ tí mímíìkì ẹ gbọ́n. You requested for, you demanded for 5 million naira. Confirm ni. Gbogbo recording wa. Gbogbo bó ṣe record ẹ ni. But you date and time. Ẹ máa gbọ́ mímíkì o. Ẹ máa wò ṣé tó máa mímíkì nǹkan bó ṣe máa ń lọ rèé. A máa show, a tún show mímíkì yẹn, a tún wá show date yẹn June 6, 12/18 ṣé ti rí. Ṣé ti rí. Ẹ máa wo ẹ̀yin tèmi mímíkì àbí lọ́jọ́ tí àṣírí Muyideen tú tá a ṣe ṣó yẹn tó rí dẹ́rù bá ọjọ́ yẹn ni wọ́n lọ rìkọ́ọ̀dù Olaboliki. ọjọ́ yẹn ó jáde ó ní pé àwọn ti ń sẹ́tù mọ́tà yẹn. mọ́tà ọjọ́ yẹn wọ́n kọ́ rí nígboro ṣé nígbà tó bá wàá discuss issue ọjọ́ ìgbà tó bá wá discuss ọ̀rọ̀ 5 million yẹn táyẹ̀ lè máa rí fídíò kan tó wọ́n dá dúró nígboro tó pé àbọ̀dá ó dá sí settle issue yẹn tó ní ó sọ níbẹ̀ pé a ti settle issue yẹn ó rò bá máa fóun lówó ni ìgbà táwọn jáde tá a wá sọ wípé nǹkan báyìí ló béèrè fún ọjọ́ yẹn ló gbé Alaboliki jáde tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé lẹ́yìn tó gbá àwọn Aboliki jáde ṣé nǹkan padà ṣe ṣó pé àwọn àáfàá kan wọ́n ti lọ pe Muyideen wọ́n sọ wípé kó fọ́fìtì òyìnbó mo fò òyìnbó kà jáde fún yín kó fọ́fìtì gbogbo nǹkan tó wà nílẹ̀ kó fọ́ tó dáwọn àáfàá yẹn ló jẹ́ kí n máa stress ara mi ìyá wa pé kó fọ́fìtì gbogbo ẹ̀ kó lóun fẹ́ gbá kó lóun fáwo wọ́n ní kó sọ bẹ́ẹ̀ wọ́n á ti fi ṣe ṣó lọ́jọ́ yẹn mo jáde mo fi ṣe ṣó ìgbà tí àṣírí ìgbà tó ń ṣe mítì wọn yẹn bí tó ti ń ṣe tẹ́nìkan lára wọn ti gbé sí wa létí pé bó ṣe ń lọ rèé lẹ́yìn ìgbà náà ló wá jáde pé àdéhùn òun ò fẹ́ léyìí o òun fún kíní kan ẹmọ̀ gbà tó ń sunkún òun fún wọn àṣírí ó ti pa àṣírí ti tú gbogbo àṣírí yẹn ti wà lọ́wọ́ tiwa ẹ má wulẹ̀ dára yín láàmú ẹ jẹ́ ká máa enjoy